ẹ kúlé. ẹ káàbọ̀ mo lẹ ti ń bọ̀. Bo ni mo ti ń bọ̀ bí ti báwo níbo ni mo dágbére fún láàárọ̀ tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ni mo ti ń bọ̀. òkè ṣọ́ọ̀ṣì ló ti ń bọ̀ kí ni táìmù lọ́wọ́ ẹ̀ ń sìn. tó 7 la wà. táìmù ló kún òlé láàárọ̀. mo kó lé ní kọ̀ bíi 10 la máa ń bẹ̀rẹ̀ sí mo kó lé ní 10. tó 7 la wà o tún bóòdì sọ tó 7 lẹ wà. ó lé léyìí. ṣé táìmù kan close ṣọ́ọ̀ṣì nìyẹn ni. sẹ̀lẹ̀ ni ẹ ó pẹ́ jù aago méjì àbẹ́ ti close kí ló wá ṣe di tó 7 o. Ní last week Wednesday wọ́n jíṣẹ́ fún mi pé kí n tún àyíká ṣe mo rò pé èyí tí mo ráyè kí n tún àyíká ṣe nǹkan tó yẹ kí n pẹ́ nìyẹn. ok alàgbà yín ò níyàwó lé. wọ́n ní mọ́mì wọ́n dẹ̀ lọ́mọ. kí ló dé tó yẹ pé ìwọ nìkan lọ́ní kó tó àyíká ṣe. ok o ti ń ṣe wèrè pẹ̀lú alàgbà yín àbí. wèrè. ok o ti ní ìkàwé pẹ̀lú alàgbà yín àbí mi ò tún ẹ mọ́. ok alàgbà yín orí alàgbà yín ò ṣe pé mọ́. ṣé nǹkan ṣe ẹ ni. ok o ti ní fọ́ọ̀mù pẹ̀lú alàgbà ń sìn ìwọ àtàlàgbà ti fẹ́ra yín ìwọ àti ọkọ̀ ọ̀tọ̀ àdìká ṣe orí ẹ̀ dàrú ni. ẹni sùúrù. ṣé èmi ló ní pé. ẹni sùúrù. ẹni sùúrù ẹ má gbẹtọ parí ẹni sùúrù. èmi ni kí n má gbẹtọ parí. ẹni sùúrù. kò sí wàhálà mo ti gbọ́. látọ̀sí tó lọ lọ́ti jíṣẹ́ fún mi ní ṣọ́ọ̀ṣì pé kí n tún àyíká ṣe mo rẹ̀ dé ṣọ́ọ̀ṣì lẹ́nì láti kọ́ bíi 10 wọ́n ní kí n tún àyíká ṣe kí n má ti ṣe àyíká. ó ṣe kúkú lọ ọmọ ẹ̀kọ́ kúkú lọ máa tú àyíká ẹ̀mẹ̀kan ṣe mo rò pé kan ṣe wòmí o ti ṣe tipẹ́ ó máa lọ ṣọ́ọ̀ṣì ní 2 ní 10 àárọ̀ kó máa dé ní 7 alẹ́ o ti ṣe tipẹ́ bóyá ní gangan la ṣe mọ́ ẹ. iṣẹ́ olúwa ni. iṣẹ́ olúwa ni àwọn má dìde àbí ètò kéré jù ní ẹ̀rù àti tó wúwo ra wọlé sí kókó wọn bí ẹ ṣá. kí ló dé. ó dé fìyà ni wọn bí ẹ ṣá. kí la fà. ok tí mo ṣe ń fẹ́ ní ìsìnkú pé yẹ. gbàdúrà pé mi wọ́n tẹ kí ló gbà fún mi fún. ṣé kí wọ́n lọ sílé àdúrà ni wọ́n gbàdúrà ni. nǹkan ṣe é ni mo sọ̀rọ̀ tún sọ̀rọ̀. mo gbàdúrà fàyè yín káyé yín dákáyé tèmi náà dáa. tó bá ti bí ẹrẹ wọlé yìí. nílé ìbò tó bá yẹ pé wọ́n bí ẹrẹ wọlé yìí. yàtí máa wọlé. tó bá ti bí ẹrẹ wọ. nílé wàhálà yìí wọlé. wàá dẹ̀ jẹyà lẹ́nu. ìwọlé jẹyà. wàhálà yìí wọlé. tó bá ti bí ẹrẹ wọ. aládùúgbò ẹgbà mi o ìwọlé gbogbo ọjọ́ fún yàrá èmi ni mo ṣe èmi mo ra bẹ́ẹ̀dì èmi kankan tẹ̀sí ṣe aládùúgbò ẹgbà mi o. jáde tán ibi ìbàlẹ̀ wa mo ní kẹ́ fún mi ní chéjì díẹ̀ mo fẹ́ jáde ká fọwọ́ ẹ̀kọ́ tá a máa jẹ. o ti sọ fún mi látànà kò sówó lọ́wọ́ mi. kò sówó lọ́wọ́ yín ṣàníjẹ́ kò kí bí ń pa mí. kò sówó lọ́wọ́ mi àná o sọ fún mi pé kí ló máa jẹ lára mo ní kò sówó. kí ni túmọ̀ yẹn sìn tí ó máa rọ̀ máa sọ kò sówó lọ́wọ́ mi ni. ẹ má bínú burú kò ní bí. olóbùkún ọmọ náà tí àfúntà tí kèénà tó jẹ́ kọ́ mọ̀ fà náà wèrè náà kí ní ògbé kọ̀. Hello Angelina àfà kí ló tó fi ṣe báyìí náà kí ni túmọ̀ gbogbo ilé báyìí nísìn ó gba 30K lọ́wọ́ mi pé wọ́n kọ́ mo fà mo ní ká pàdé níbi tá ti máa ń pàdé ó sọ fún mi pé ìdí ti jẹ́wọ́ ẹ̀sìmà wọ́n bí ẹ̀rẹ́ ṣá wà èkó ló fi hàn mí yẹn owó tí mi fi ìyàwó mi lé mọ́ ẹ̀dẹ̀ fún 30K wọ́n sọ pé èkó ló fi hàn mí irú sọ. ẹ ló mà àǹtí ó mà dáa fún yín ẹ ṣoríire gbogbo ọkùnrin olórí burúkú ọkùnrin alágbàkọ tó bá fìyà jẹ ìyàwó lé ẹ̀kọ́ tó bá ń kọ́ wọ nìyẹn àti ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ tí bá mi kọ́ jáde tán ní ọgbọ́n àti ẹ máa bá àánú pàdé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe gbowó yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́ sá ẹ ṣé kan tí bá sọ wípé láti àárọ̀ lèmi ti pa mi jáde tó fún mi ní kọ́mọ́ 1,000 naira kí mi jẹ́ o mo rẹ̀ ti fílẹ̀ fọ́lọ́ pé mi náà yìí máa wáṣẹ lọ máa wáṣẹ ṣáàtì. jáde tán ìwọ ń ṣe gbogbo ilé fún mi ó fìyà jẹ mi ó fi ebi pa mí ó kú ẹ ó kọ lọ́hùn jáde tán ó kú ẹ ó pọ̀ lọ́hùn. ẹ̀lò oníbolẹ̀ wá wà mo ti dé ta mi ò rí yín ta ẹ tètè máa bọ̀ kí wá ṣe kọ́ tẹ̀ fẹ́ ṣe kẹ́ ẹ tètè máa lọ ẹ tètè máa bọ̀ pápápá mo rò pé máa ti dé ta gan tipẹ́tipẹ́ ni mi ò rí yín ẹ tètè máa bọ̀ pápápá táìmù ti lọ ẹ tètè máa bọ̀ ẹ jù. ayé yìí máa bàjẹ́ ni tẹ bá wá ṣọ̀kan náà máa pa yín ni tẹ bá wá so bẹ́ẹ̀ ṣe máa wá yọ wá kọ́ ìyàwó mi máa lé nìyí kò lè dáa fún yín ilé mi máa dàrú ni kò sí wàhálà o ẹ ti fọwọ́ ara yín ẹ ti fi kẹrù ẹ̀ kó lé òun náà ti mọ̀ kó tún fi lọ́kọ́ lẹ̀ ń sìn bí ìyá ẹ̀ náà ṣe ṣe nìyí tó fi lé bàbá ẹ̀ lẹ̀ kò lọ fà ire ó dàbọ̀ má máa fà tá ló ń pè kúnlẹ̀ bébì tá ló ń pè
olórí pé mo ti jáde tẹ́lẹ̀ ní àbí mo mọ̀ pé ó dùn ẹ̀ olórí pé mo jáde olórí pé mo jáde tẹ́lẹ̀ olórí pé mo jáde tẹ́lẹ̀ ọkọ̀ mẹ́nà mi náà rí ìkan ti ẹni ok mo sọ fún ẹ pé mo ní mò ń bọ̀ mo mọ̀ pretend fún ẹni. ọwọ́ bá gbọ́ mi ẹni tó sọ pé kí n fẹ́ kí n gbé sílé tí mo ní òfin ọmọ mánéjì mo pretend fún pé mo jáde ó dẹ̀ kọkùnrin mi pé òun ti ṣe tán o kóhùn kéèké kóhùn máa bọ̀ lé èmi ti jáde òun sọ bẹ́ẹ̀ fẹ́ mi. orí bẹ́ẹ̀ èmi ló ń pè ẹdìdẹ. o bá ti sọ tẹ́lẹ̀ fún wọn ló ń pè náà kò lọ fà ẹgbẹ̀sì fóònù jáde. ìyá jẹ mí. ara ẹ̀kọ́ ilé ọkọ lẹ́tí rí yẹn. ẹ̀kọ́ ilé ọkọ kíni ìyá yìí ti pọ̀ jù ilé ọkọ ni ṣẹ́gbọ́ ẹ̀pẹ̀lẹ́. o kò fẹ́ jáde tán ní ìgbádùn látàárọ̀ ilé jáde tán nílò ni. ẹ̀pẹ̀lẹ́ ṣẹ́gbọ́ yọ.